àyìn yẹn gbà mí ẹ jọ torí Ọlọ́run mi ò ṣe ẹ jẹ́ bá níṣòwò ẹ lọ bomi ẹ jọ mo bẹ̀yìn ni ọmọ Nàìjíríà mo mà dáhùn mo mà ti ṣòwò ìṣe báyìí ẹ gbà mí kẹ ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ ẹ jọ torí Ọlọ́run. ọ̀rọ̀ Àgbàlá Gabriel tọmọ aráyé ń pàtó tó lé lórí ó yẹ kó ní kálukú mú tirẹ̀ kó fi kọ́gbọ́n ariwo lásán kọ́ ẹ̀kọ́ gidi ló kọ́ kálukú wa adára tán kan ò sí láàrin ọmọ ẹ̀dá ta lè èèyàn tó gbọ́n tán bí olúwa ọba tó fi gbogbo ara wà láì lábùkù olúwa ló gbọ́n ọmọ ènìyàn tó bá lóun gbọ́n ojú ní yásọ́lọ́run ọba tó gbọ́n ju gbogbo ayé lọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel ó jinlẹ̀ ó kẹnu ó tọ́ka ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ ojú awógbèmí akọrin máyégún akéwì Oòduà àti létoko mo ti ronú lórí ọ̀rọ̀ ọ̀hún mo sápẹ́sápẹ́ mo gbọ́rọ̀ ń yẹ̀wò síra wọn kí n tó dárin ibi ìrònú já sí ni pé bá a bá bẹ́ràn wí ó yẹ ká bẹ́ràn wí ká sọ tí jódodo ká mọ́ ṣàbòsí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ ǹlẹ́ o dádì pásítọ̀ Gabriel Amusan akọrin máyégún ló dé bá yín lálejò mo fẹ́ ká jọ ní gbólóhùn méjì lórí ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa sista Mọ́rẹ́níkejì àti ìyá ìbejì ọmọ aráyé le ariwo pásítọ̀ Àgbàlá níhìn ariwo pásítọ̀ Àgbàlá níbí kí ni dé tọ́rọ̀ ń fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òótọ́ káwí fúnra wa lódodo bẹ́ẹ̀ tí ń gbowó lọ́wọ́ aláàárẹ̀ tẹ́lẹ̀ ń ṣèrànwọ́ fún ó kù káàtó kò bójúmu rárá owó tí wọ́n ń kó jọ tí ò tí ì débì kankan wọ́n ní ẹ ti gbowó tán nínú kẹlẹ́ ẹ jọ̀ọ́ pásítọ̀ Àgbàlá Gabriel báláìsàn bá wá kú kó wú ọ̀hún tó pé ńkọ́ kí ni ká ti perú rẹ̀ ẹ fún wa lésì ká mọ̀ kò sóhun tó burú kéèyàn dìde ìrànlọ́wọ́ iṣẹ́ gidi ni ká mọ̀ ké gbàjarè lórí ìṣòro ẹni ẹlẹ́ni pásítọ̀ Àgbàlá Gabriel ẹ ti gbìyànjú nípa bíbẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ báwọn èèyàn tí wójú rere àti ìrànlọ́wọ́ ẹ̀bẹ̀ àmọ́ apá àjà ò tó kùn ju tán lọ ńlọ́bà àjà ọ̀jẹ́ nígbó ọ̀rọ̀ sista Mọ́rẹ́níkejì ọ̀nà tẹ́ ẹ gbọ́rọ̀ rẹ̀ gbà lóhun tó yẹ kẹ́ ṣàtúnṣe ẹni tí ń bẹ lórí ìdùbúlẹ̀ ẹ̀sán tẹ́ ẹ̀ ń kówó jọ fún tẹ́ ẹ tún gbowó lọ́wọ́ rẹ̀ dídòdò ẹ ti ẹ̀jẹ̀ abira wa bọ́bá wa jẹ́ pé sista Mọ́rẹ́níkejì ò wá bá yín fún ìrànlọ́wọ́ ńkọ́ ṣáwọn ọmọ ìjọ tẹ́ ẹ ṣe torí wọn gbowó lọ́wọ́ Mọ́rẹ́níkejì fi sóúnjẹ fún ìsinmi ọ̀sẹ̀ ṣé wọn ò ní jẹun kọ́ bọ́bá wa jẹ́ pé Mọ́rẹ́níkejì ò bá rò wọ́n wá ṣé ẹ̀ nínú owó repo sọ́kọ̀ yín ni kí ló wá dé tó fi jẹ́ kówó tẹ̀ ń dájọ́ fún ìtọ́jú aláìsàn lẹ fi ń gbọ́ bùkátà bá a bá dáṣọ fọ́lẹ̀ ọ̀sán ká pa á láró bá a bá là á níjà ọ̀sán ká sì í délé bá a bá fẹ́ àgòfẹ́ mú tán ó yẹ ká jokùn rẹ̀ lẹ̀ ni bọ́bá wa di pé àfàgòfẹ́ mú atúmọ̀kùn rẹ̀ lọ́wọ́ irú ohun tó ń ṣẹlẹ̀ yìí yóò padà mọ́ ọ wáyé ẹ jẹ́ kó o fàndéṣọ̀nù ó dúró tiẹ̀ lọ́tọ̀ ká bá ní kówó jọ fún ìrànlọ́wọ́ kì í ṣe ohun tó rọrùn mo fẹ́ ká jìjọ mọ̀ yìí dájú àtàrí àjẹnàkú ẹrù ọmọdé kọ́ bẹ́ẹ̀ni tí bá ń bá ní kówó jọ ó bá wá ṣe ohun tí ọ̀dà ó yẹ ká gbà á lámọ̀ràn ni èébú òun ìjàkọ́ lohun tó kàn lọ́rọ̀ ọkọ̀ àwọn single mothers tó padà wá dìde ìrànlọ́wọ́ ṣé bó nǹkan ti wá rí i pé ojú ni màálùú ń rọ́ ká mọ̀ tọrọ ìrànwọ́ fún ni iṣẹ́ ńlá ló wà ń bẹ̀ ẹ gbọ́ ohun tó sọ ó ti wá rí i pé kò yí sí. ọmọ aráyé burú ọmọ Nàìjíríà á máa ṣòro wọn ò jẹ́ kí n sùn mọ́ gbogbo wọn ló ń gbá ń sìn lọ́ní káwọn ní di ẹ̀pù kí ló ṣẹlẹ̀ kí ló dé tí bá mú fóònù méjèèjì mẹ́sẹ̀jì fóònù mẹ́tẹ̀ẹ̀ta gan mẹ́sẹ̀jì ní ẹjọ́ tóbi Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ báyé mi jẹ́ ni ṣé mo sọ kẹ́ mọ̀ ti ṣáyé tí ní ẹgbàá mi mímí òye káwọn èèyàn níṣòro gan Nàìjíríà èwo pọ̀ tó níṣòro Nàìjíríà o ẹ pọ̀ o ẹ jọ torí èdè lọ má lọ bò mí mo bẹ̀ gbogbo yín ni ẹ jọ torí Ọlọ́run ẹ jọ mo bẹ̀ yín ni mi ò mọ ẹbí kan ti sú mi mi ò lè wo mẹ́sẹ̀jì mi ò lè wo comment section WhatsApp number náà kan báwo lè ṣe ń gba WhatsApp báwo lè ṣe ń rí WhatsApp number mi báwo lè ṣe rí WhatsApp number mi àyìn ẹ̀yìn gbà mí ẹ jọ torí Ọlọ́run mi ò ṣe ẹ jẹ́ bá níṣòwò ẹ lọ bomi ẹ jọ mo bẹ̀ yín ni ọmọ Nàìjíríà mo mà dáhùn mo mà ti ṣòwò ìṣe báyìí ẹ gbà mí kẹ ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run
àgbà tí mo ti ṣe kí ní ìfọmọ yà gbogbo ẹbí mi pátá àti grandma o àti grandpa o gbogbo wọn ti fẹ́ pè mí pa wọ́n ní mò ń ṣe fáwàtà mò ń ṣe kíní kan ẹjọ́ nítorí ọlọ mo bẹ̀ yín ní ẹjọ́ ẹ jẹ́ ń sinmi èmi ò mẹ́kẹ́ ní ìṣòro tó pọ̀ o ìṣòro pọ̀ Nàìjíríà ẹjọ́ nítorí ọlọ ẹ lọ platform bòmí ẹ ṣe. ẹ̀yin aráàlú wa kàkà tó fi yẹ ká mọ bú Àgbàlá Gabriel ṣe ló yẹ kájọ gbà á lámọ̀ràn kó yé dáwọ́ foundation pọ̀ mọ́ ti ṣọ́ọ̀ṣì kírú ohun tó ṣẹlẹ̀ yìí ó mọ̀ bá àwáyé mọ́ kó yé mọ́ kówó ná nínú owó àwọn èèyàn tí ń dáwó jọ fún owó tí wọ́n ní. pásítọ̀ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ bá ṣoore tẹ́ ẹ sì tún ṣèrànwọ́ tán ẹ mọ́ mójúkú ò ń bẹ̀. wọ́n láwọn tẹ́ ẹ gbowó fi kọ́lé fún níjọ́ òun àná wọ́n lẹ́ẹ̀ tí ì fún wọn níwèé ilé wọn níbo lẹ bá ti mú yìí ní ìnìdé tí bàbá Suwe Bebe ń kọ́ ṣe é ti yanjú ọ̀rọ̀ tiwọn àwọn tẹ́ ẹ kọ́lé fún ságbàlá yín bó bá jẹ́ pé ìwé ilé wọn ṣì wà lọ́wọ́ yín pásítọ̀ Àgbàlá Gabriel ẹ fi ti Késárì fún Késárì ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ́ sẹ́lòmíì kì í kúkú ṣe páwo kan ò jàǹfààní Àgbàlá Gabriel rí rárá ohun tó dé ló di wàhálà tó dariwo tó wá darí yẹ kò sẹ́ni tí ò lábàwọ́n tiẹ̀ kálukú ló ní tiẹ̀ níkọ̀kọ̀ àmọ̀ràn mi rèé fún gbogbo ẹ̀dá ẹ̀yin èèyàn tó bá fẹ́ ṣoore tàbí tí ń ṣoore ká ṣoore tán ká dúró tì í ẹ jẹ́ ká dágun láàrẹ̀ ká wá ṣoore tán ká tún jẹ̀bà tí kò tọ̀nà rárá ìwọ̀nba oore tápá bá ká ni ẹjẹ́ á ṣe níwọ̀n kóore ó mọ̀ dìbì oore tá a bá ṣe fún yàn lónìí kò ní gbé ẹ̀san rẹ̀ ń bọ̀. làwọn aláṣẹwó tó tún jáde síta tí wọ́n l'Àgbàlá Gabriel ń bá wọn sùn ẹjọ́ wọn kọ́ ẹni sọyọngàn mọ́dì lọ́dà láwàdà adìyẹ ẹ ǹlẹ́ o ẹ̀yin sìstá wa tẹ́ ẹ ní Àgbàlá Gabriel bá yín sùn ó yẹ kójú ọgbà yín tì ẹ̀yin tẹ́ ẹ fòbò ń wá ìgbàlà. àwọn ọmọ ayé adégbiná lọ́lákejì tó ṣe pé kíkà Àgbàlá Gabriel ó bàjẹ́ ni wọ́n wá ká bó bá ṣe bẹ́ẹ̀ ti wí náà lórí pé ní tòótọ́ ó l'Àgbàlá Gabriel fún yín ní kòbókò ara mo bí yín ná ṣé pásítọ̀ fipá bá yín lò pọ̀ ni ẹ sọ fún wa àwọn oníranù ẹ̀dá ilẹ̀ bádélé pásítọ̀ tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní gètè. akọrin máyégún akéwì oòdùà mo ti forí gbàmọ̀ràn mo ti forí ṣèkìlọ̀ ẹni tá a bá fẹ́ kó ṣubú ńlá bá dámọ̀ràn mò ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube channel ká lè mọ̀ jẹ̀gbádùn àwọn ètò àtòrin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.